ẹ̀yin èèyàn wa nílé ní àárọ̀ àná nìròyìn gba ìgboro wípé ọmọbìnrin kan ó dáná sun ọkọ ẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ọkọ rẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ wálé láti orílẹ̀-èdè Cairo tó wá ṣe birthday surprise fún un, ṣùgbọ́n ohun kan ṣẹlẹ̀ láàrin wọn. Èdè àìyedè bẹ́ sílẹ̀ nígbà tí wọ́n wà nulé, èyí tó yọrí sí bí ọmọbìnrin yẹn tí wọ́n pe orúkọ ẹ̀ ní Ìfẹ́ Bámidélé bó ṣe dáná sun ọkọ rẹ̀. Ìdí nìyí tí Aláròyé fi wá sí agbègbè Kókà ní ojú ọ̀nà iléèwé gíga Uni Ọ̀ṣun ní ìpínlẹ̀ Ọ̀ṣun láti mọ ohun tó ń ṣẹlẹ̀ gan-an níbẹ̀. Ilé náà nìyí níbi tí ọkùnrin tí wọ́n pè ní Bólú T-boy Bámidélé tó ń gbé tó bá ti wálé láti orílẹ̀-èdè Cairo àti ìyàwó rẹ̀ Ìfẹ́ Àkànjí Bámidélé tí wọ́n jọ máa ń dé sí, níbi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ ní alẹ́ ọjọ́ Sunday ọjọ́ 17 oṣù keje ọdún yìí. Ìgbà tí Aláròyé débẹ̀, a ní àǹfààní láti rí ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ rí bí iná náà ṣe bẹ̀rẹ̀ tí wọ́n sì pàdé ọmọbìnrin náà Ìfẹ́ ní ojú ọ̀nà nígbà tí ó ń lọ. Kí ni orúkọ yín? Orúkọ mi ni Ọ̀gbẹ́ni Gabriel Adéjàre. Ibo lẹ̀ ń gbé? Mo ń gbé ní agbègbè yìí. Ilé ìta ló ní? Ọkùnrin tí a ń pè ní Ọ̀gbẹ́ni T-bam ní àpèjẹ rẹ̀ T-bam ló ní ilé yìí. Ó tọ́dún mélòó tẹ́ ẹ ti mọ T-bam? Pé mo mọ̀ tán kó jẹ́ àdúgbò yìí, ó máa lọ síbi ọdún méjì tán ti kó jẹ́ àdúgbò yìí. Àwọn àti ìyàwó wọn. Kí lorúkọ ìyàwó ẹ̀? Ìfẹ́ ni orúkọ ìyàwó wọn. Ibo ni ọkùnrin yìí ń gbé? Mo rò gbé orílẹ̀-èdè Nàìjíríà, ìlú Cairo ni wọ́n sábà ti máa ń wá sí ilé. Mo rò gbé orílẹ̀-èdè Nàìjíríà orílẹ̀-èdè Cairo ni wọ́n ń gbé, wọ́n máa ń wá lé lẹ́kọ̀ọ́kan. Ìgbà wo ni wọ́n délé fún ìṣẹ̀lẹ̀ yìí? Wọ́n délé kò tí ì lè pe bí ọ̀sẹ̀ méjì tí wọ́n orílẹ̀-èdè Nàìjíríà. Kí ló wá ṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe gbọ́? Bí a ṣe gbọ́, wọ́n á ṣe àjọyọ̀ Ọjọobi fún ìyàwó wọn tó wà ní ilé. Láti orílẹ̀-èdè Cairo tí wọ́n wá. Sunday, báwo ni ìṣẹ̀lẹ̀ náà ṣe ṣẹlẹ̀? Ní dédé bíi 7:30 ní ọwọ́ alẹ́ tí gbogbo ìlú ti dá, à ń bọ̀ láti ìgboro ní dédé ìgbà yẹn. So bá a ṣe ń bọ̀, a ní junction kan wà ní òkè wa tá à ń pè ní Ìyànà Swallows. Ibẹ̀ ni a ti kọ́kọ́ ṣalábà ìpàdé obìnrin kan nínú kẹ̀kẹ́ mọ́rúwá tó ń fẹsẹ̀ rìn lọ pẹ̀lú ṣòkòtò kékeré, kọ́mú lásán láì wọ bàtà tó ń já lọ. Àwọn èèyàn dẹ̀ ń bi léèrè pé kí ló ṣe, ṣùgbọ́n kò lè fọ èsì. Ṣùgbọ́n nígbà tá a fi rìn gẹ̀rẹ́gẹ́rẹ́ díẹ̀ sí ìsàlẹ̀, a rí i pé ọmọbìnrin yẹn ṣe dá mọ̀? Mo dá arábìnrin yẹn. Ta lẹ arábìnrin náà? Òun ni ìyàwó ọ̀gbẹ́ni tí a ń pè ní T-bam. So gẹ̀rẹ́gẹ́rẹ́ tá a rìn sí ìsàlẹ̀, a rí i pé nǹkan kan ń jó. Ṣùgbọ́n bó ṣe ń jó, a rí i pé kì í ṣáà pé wọ́n ń sun bí ìdọ̀tí lágbègbè. Ìgbà tá a fi máa wò láti inú kẹ̀kẹ́ mọ́rúwá, a rí i pé inú ilé ló ń jóná. Àǹdí tó yẹ ká dẹ̀ sọ̀kalẹ̀ láti fẹ́ ṣàǹfààní láti pa náà ni pé ilé yẹn máa ń ṣòfìfo lọ́pọ̀lọpọ̀ gbà nítorí pé wọ́n sábà gbé ilé. Ṣùgbọ́n nígbà tá a débẹ̀, a bá àbúrò ẹni tó jẹ́ ìyàwó tó ń rìn lọ níwájú ìta àti àwọn ìyá méjì kan tí wọ́n ń sun ẹkún. Ìgbà tá a dẹ̀ béèrè pé kí ló ṣẹlẹ̀ pẹ̀lú àwọn ọkùnrin mẹ́ta tá a kọ́ débẹ̀, ó sọ wípé ẹni tó jẹ́ àǹtí òun ó ti sun ọkọ rẹ̀ mọ́ inú ilé, pé ọkọ yìí sì tún wà nínú ilé. Gbogbo gbìyànjú àti rí i pé àwọn ilẹ̀kùn ó ti wà ní títì lẹ́yìn géètì àbáwọlé tí kò ti pa, gbogbo ilẹ̀kùn yòókù tó wọnú ilé ló ti di títì pa, tí iná yẹn dẹ̀ ń jó gidi gan. Pẹ̀lú gbogbo gbìyànjú wa, a bẹ̀rẹ̀ sí pọn omi búyẹ̀pẹ̀ láti pa iná yìí. A gbìyànjú láti pe iléeṣẹ́ panápaná àti iléeṣẹ́ tó ń yára sí ohun tó jẹ́ kíákíá pàjáwìrì emergency pé kán wá ràn án lọ́wọ́, ṣùgbọ́n tí a kò rí wọn pè ní tòsí. Ìgbà tó dẹ̀ yá fún bíi 30 minutes, 20 sí 30 ìṣẹ́jú tá a fi wà níbi ìṣẹ̀lẹ̀ náà tá a fi ń pa iná, a kò rí irú ẹni tó ń jẹ́ T-bam nínú ilé, a kò gbọ́ ohùn rẹ̀ títí tí iná yẹn fi pọ̀. Ṣùgbọ́n nígbà tí ó yá, nígbà tá a fi máa fọ́ bíi àwọn fèrèsé bíi 4, a pàpà rí àríjà pé ènìyàn ṣì wà ní inú ilé yẹn. Tó bí rẹ̀ ní gbogbo èèyàn náà ti ń dé, a sì dóòlà láti gbé òkú arákùnrin náà jáde díẹ̀ ní inú ilé. Ṣùgbọ́n a ṣiṣẹ́ gbé jáde, a mú gbìyànjú láti kọ́kọ́ ṣe ohun tá à ń pè ní first aid box. Ṣùgbọ́n nígbà tá a rí pé ipá ò ká, a tètè wá mọ́tò ayọ́kẹ́lẹ́ kan láti fi gbé lọ sí ilé ìwòsàn tí kò jìnnà sí àdúgbò wa yìí tá à ń pè ní Ọjọobi Central Hospital. Bàtán dẹ̀ gbé dé ilé ìwòsàn yìí, nígbà tá a máa gbé jáde, gbogbo ara rẹ̀ ti bó. A dẹ̀ ti rí pé ó ti ń pọ ohun funfun lẹ́nu tí àwọn náà tọ́lọ́run bá ilẹ̀ mú. Ìgbà tí wọ́n dẹ̀ fi máa gbé dé ilé ìwòsàn yìí,
wọ́n sọ pé àwọn ò lè gbà nítorí kò ju agbára wọn lọ. Ibẹ̀ láti àkíyèsí pé wọ́n ní pé kán máa lọ sí LAUTECH ti Òṣogbo. Nígbà tán dẹ̀ gbé débẹ̀, ibẹ̀ ló wà títí tó fi di bí àárọ̀ ọjọ́ kejì kan tó gbé lọ sí UCH ní ìlú Ìbàdàn. Ibi tí ó pàpà gbé ẹ̀mí mì tó dákẹ́ sí. ṣé wàá gbúròó ìfẹ́ rárá báyìí? Kò sẹ́ni tó lè sọ pé òun gbúròó ẹ̀ di wákàtí ọ̀wọ̀ yìí. Gbogbo àwọn ènìyàn tí gbìyànjú pé ẹni tó bá rí ó sì jẹ́ pé rọ́nà nípa àwọn fún ní gbọ́, kò sẹ́ni tó lè sọ pàtó pé àwọn ti gbúròó rẹ̀ pé ibi báyìí ló wà. Ẹ ṣé.